Kí ni kan tí ó mú Òkèlè Usman tó mú yàtọ̀ láàrin àwọn tí ẹgbẹ́ ń ṣe kọ́mẹ́dì? Èmi ò mọ̀ bóyá mo different or mi different o, so àwọn èèyàn náà sọ pé bóyá mo different, so I just do my thing on my own way. So bí ó ṣe gbé mi ṣe yé mi lèmi ṣe ń ṣe, so but question tẹ́ béèrè lọ́wọ́ mi ń sìn bóyá mo different o or mi different o mi mọ̀, but bóyá mo lè sọ pé bóyá kan tó fi different tó bóyá torí pé mo kọlà àbí bóyá torí pé mi ò ní làákàyè. Ẹ mọ̀ àbọ̀ ẹ̀kọ́ ni mo ní mi lọ́léèwé mi ò sówó bẹ́ẹ̀ mo jẹun mo kàn wàhálà mo dẹ̀ lálàáfíà bóyá àlàáfíà yẹn ni mo wá fi different I don't know, but bẹ́ẹ̀ ṣe ni mo different okay tó bá jẹ́ pé I different with is a difference. Wọ́n ní kọ́mẹ́dì wà, àṣẹ wà, àsọdànù wà. Okay. Kí ni yàtọ̀ lójú tí sí ọkọ̀ tí mo kálẹ̀ ó ti kí yàtọ̀ tí ẹ̀ wàṣá àbí ọ̀kan náà ní gbogbo ẹ̀ ẹni tí ń ṣàṣe ẹni tí ń ṣe kọ́mẹ́dì ẹni tí ń ṣàwàdà ẹni tí ń búyàn. Kọ́mẹ́dì àṣẹ náà ni kọ́mẹ́dì àṣẹ dànù ní kọ́lọ̀ nǹkan máa jẹ kárí ṣẹ́rí nǹkan tó bá pè ní kọ́mẹ́dì a lè fi ẹ̀rín pípa kọ́ àwọn èèyàn lọ́gbọ́n, so kò ń ṣe pé bí wọ́n tó bá sọ pé nǹkan kọ́mẹ́dì pé kó má sì sẹ́ǹsì bẹ̀ no, o lè through comedy o lè fi pass message fáwọn èèyàn, so kan mọ bó ṣe máa gbọ́ pọlọ kalẹ̀ láti tòójọ ṣe báyìí káwọn èèyàn rẹ́rìn kán dẹ̀ tún kọ́gbọ́n bẹ̀. Ẹ mọ̀ o lè fẹ́ téèyàn bá fẹ́ kọ́ èèyàn lẹ́kọ̀ọ́ àbí èèyàn fẹ́ kọ́ ọmọ kékeré o lè fọwọ́ líle mu, even though tó fẹ́ bá sọ̀rọ̀ tó ní sẹ́ẹ̀ o lè kọ́kọ́ fi bí ẹ̀rín àkànyàyà wàá fi mú jòkó wa tó bá wà mú jòkó wàá ṣẹ̀ máa wá explain ní ìjọba ògbà ó kiri dẹ̀ pamílẹ́rìn ọgbọ̀n ọgbọ́n tó so bó ṣe jẹ́ nìyẹn, so but comedy Ọlọ́run ló ní gbogbo kan lọ́dọ̀. A ní baba Sàlá, a ní baba Sùwé, a ní Latin, a ní Alúwẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ta ni àwòkọ́ṣe Alhaji Usman táwọn èèyàn mọ̀ sí Òkèlè? Àwòkọ́ṣe kẹ́yìn mú bí mẹ́ńtọ̀ tẹ́ ń tẹ̀lé tẹ́ mú bí model tẹ́ fàwàdà jọ tẹ́ fi ṣe jọ. Wọ́n ti tàbí mi lórí kíní ìrì mo sọ pé àwọn ọ̀nà ṣe ń béèrè ní báyìí. Èmi ò everybody is my mentor, ó lè má jẹ́ comedian, so way tó fi jẹ́ mentor mi ó lè jọ́tọ̀, ó lè jẹ́ pé lára sùúrù ni ẹni tí ó lè má jẹ́ comedy line, so kò ní dandan pé torí pé mo ti jẹ́ comedian kó jẹ́ pé comedian ni role model mi, no, ó lè jẹ́ junior, ó lè jẹ́ tó tún jẹ́ junior sí mi ló tún máa jẹ́ role model mi níbi àwọn ọmọdé máa ń láì bẹ́ẹ̀ kì í ṣe máa ń ká wọn, gbogbo ẹni tó bá ti jẹ́ ọ̀gá mi nídìí iṣẹ́ yìí àtàwọn tó jẹ́ colleague mi àtàwọn tí mo jù lọ, even though mo ní role model lára obìnrin, because agamasa role model nǹkan tí èèyàn kọ́ lára role model pọ̀ o, ẹlòmíì ó lè jẹ́ múra lómúrọ́ lọ́dọ̀ tiẹ̀, ẹlòmíì ó lè ní mo lè wọ ẹni ìdẹ̀ calm ṣe mọ̀ pé ó ti di role model mi ẹni yìí mo dẹ̀ láìkẹ́ o máa ń jọ́sìn fọlọ́, so ó lè jẹ́ ẹni yìí kò lè má kiri eléyìí kò lè má lọ church eléyìí kò lè má ṣe mọ̀ pé mo ti so everybody role model mi ó lè jẹ́ footballer. Táwa ni role model yín? Everybody tó bá ṣe dáadáa. Bẹ́ẹ̀ fúnra yín ṣe wà yín sí role model ẹ jẹ́ sí mi, because nǹkan tí bá fi lè kọ́ nǹkan kan lára yín ẹ ti di role model mi nìyẹn náà. Ara nǹkan táwọn èèyàn máa ń rí lára Òkèlè ni pé kẹ́ lọ báyìí kẹ́ dànù kẹ́ sí báyìí gbogbo style yóò dẹ̀ máa ń pa àwọn èèyàn lẹ́rìn ibo lẹ ti rí. Because mi torí pé ìgbà táwa fi bẹ̀rẹ̀ iṣẹ́ ìgbà tá a kọ́ stage la fi kọ́ṣẹ́ and kò sí bóyá o ṣe fẹ́ kọ́ṣẹ́ tíátà pẹ̀lú stage tó nílò ó máa lo body, kò ń ṣe ọ̀rọ̀ ẹnu nìkan náà ń pè ní acting, even though ojú lásán you have to use your body, because gbogbo time ìgbà yẹn náà a máa jó a máa kọrin wọ́n ní kẹ́ project so ohun yẹn ó máa so ó láti ó kàn lè dúró nísìn kankan ní kó àti kó wá dúró bí nígbà tó fẹ́ ya fọ́tò, even though àwọn tó bá ń wẹ̀ kò lè sweet, but you have to work with your body, you have to work with your sense, with your emotional everything, with face. Nǹkan tó ń pè ní acting, ojú ń ṣiṣẹ́, imú ń ṣiṣẹ́, ọwọ́ ń ṣiṣẹ́, orí ń ṣiṣẹ́,
everything ó sọ̀rọ̀ ẹnu nìkan everything. baba counting how many years ẹ ti fi sínú ìkọ́lẹ̀ ṣe yìí counting ọdún mélòó ẹ ti fi sínú ẹ̀. It's like what 20-something years. Almost 30 years, right? 20-something. Ṣé ẹ wá lọ sọ pé ti wà fulfilled pé tó alhamdulilayi ibi tó lọ bá mi balẹ̀ lẹ́nu ṣé ẹ lè sọ bẹ́ẹ̀. Ẹ̀mí lásán tó alhamdulilayi because kò sí any position tó bá wà láyé àárín ló wà. Kò sí bó Ọlọ́run ṣe fẹ́ dẹ lóhùn àbí àárín ló wà. Ó máa ju àwọn kan lọ àwọn kan jù wọ́n náà lọ. So any position téèyàn bá ṣì wà so far tẹ́mi ṣì wà ẹ̀mí ló ju gbogbo nǹkan lọ. So tí ẹ̀mí méjì fi wà so definitely alhamdulillah. Nínú àwọn comedian tó jẹ́ comedians bíi ti ta ló máa ń pa ẹ́ lẹ́rìn lẹ́yìn kẹ́kẹ́ báwo ẹ máa rẹ́rìn. Bọ̀bọ̀ ìfọ́ni bíbí tu bọ̀bọ̀ ìfọ́ni. Nínú àwọn tó jẹ́ comedian tẹ́mi náà bá ti ń ó pọ̀ o because ìgbà mi wà àjọ máa wà lórí sẹ́ẹ̀tì mi gan máa bú sẹ́rìn ó pọ̀ o and because this thing is like sẹ́rí ọ̀rọ̀ acting is like ó dàbí footballer ni ó lè wà inform lé ní kó má wà inform lọ́la ó lè di next match kó tún wà inform so tí bá sọ pé o pàmílẹ̀ tó bá jẹ́ pé ó lọ di next location yẹn ló wá padà pàmílẹ̀ ní kọ́ so anybody tó bá jẹ́ comedian both you are skit maker actor you are so ló lè pàmílẹ̀ rìn. So bàbá fáwọn tó ń wò yìí orúkọ yín lẹ́kọ̀ọ́ rẹ. Orúkọ mi ni Babatunde Usman èké tí gbogbo èèyàn mọ̀ sí Òkèlè. Ìgbòkígbò ta lè wá ká máa dúpẹ́ tára bá ti jí pépé pẹ̀lú super A1 egbògi atẹ́jẹ́ ṣe pẹ̀lú ìmọ̀ ìwádìí ìjìnlẹ̀ oògùn yóò bá mi lára mu fini lọ́kàn balẹ̀ ó tún fúnni lágbára ó fúnni lókun àmàràrà ta pọ́npọ́n arúgbó ta kébé ọkùnrin pẹ̀lú obìnrin ọmọdé àtàlàgbà láìsí ṣòro super A1 ló ń ṣara lóore. super A1 ìlera ṣàlọ́rọ̀ gbàgbà. ẹ pè é lórúkọ tó ń jẹ́ super A1. super A1. oògùn atẹ́jẹ̀ṣe super A1. super A1 lègbògi atẹ́jẹ̀ṣe àti àṣírí ẹwà tí wọ́n fi ìmọ̀ ìwádìí ìjìnlẹ̀ gbé kalẹ̀ fún gbogbo ọmọ aráyé. Ó wà ní gbogbo ilé ìtajà oògùn kẹ́míìsì àti gbogbo ilé iṣẹ́ Yemkem International káàkiri Nàìjíríà. Super A1 egbògi atẹ́jẹ̀ṣe tó super.